ìròyìn tó tún gba ìgboro nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí lágbo àwọn amúlùúdùn ó ní pé gbajúgbajà òṣèrébìnrin ni tí òun náà máa ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún àwọn òṣèré tíátà àti àwọn gbajúmọ̀ amúlùúdùn ìyún Bíọ́lá Báyọ̀ wípé òun àti ọkọ ẹ̀ tí wọ́n kọ ara wọn sílẹ̀ wípé wọ́n máa tún ti padà wọ́n tún ti di tọkọ-taya padà ṣùgbọ́n tí Bíọ́lá Báyọ̀ tó ti sọ̀rọ̀ lórí awuyewuye tó ń jà ràìnràìn lórí ẹ̀rọ ayélujára yìí tó sì ti jẹ́ kó di mímọ̀ wípé kí àwọn tí ó ń gbé ìròyìn kiri kan ṣàrántí kan máa lo oògùn wọn ṣùgbọ́n ó di àsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí Bíọ́lá Adébáyọ̀ òun fún rẹ̀ kò sọ bóyá lóòótọ́ nínú wọn àti ọkọ ẹ̀ tí àárín wọn dàrú bí ọdún bíi méjì sẹ́yìn bóyá àárín wọn ti gún régé padà tàbí wọ́n ti parí èdè àìyedè tó wà ní àárín àwọn méjèèjì ẹ rántí wípé òòdù ni Bíọ́lá Adébáyọ̀ kì í ṣàìmọ̀ fólókó ọjọ́ àbókítì ẹ̀ náà ti pẹ́ nínú obì jíjẹ bẹ́ẹ̀ ló jẹ́ pé lẹ́nu ọdún díẹ̀ sẹ́yìn ẹni Bíọ́lá Adébáyọ̀ tún mú iṣẹ́ míì mọ́ iṣẹ́ tíátà ìyún iṣẹ́ kó máa ṣe ìfọ̀rọ̀wérọ̀ fáwọn èèyàn kó máa fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò níbi táwọn òṣèré tíátà lọ́lọ́kọ̀ òjọ̀kan àti àwọn amúlùúdùn tí wọ́n ti máa ń lọ síbẹ̀ tí ó ti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ètò náà ló sì máa ń pè ní Talk to Be eléyìí ló tún fún un lókìkí díẹ̀ kún iṣẹ́ tíátà tó ti di olókìkí ṣá o ní ọdún tó kọjá ìní Bíọ́lá Adébáyọ̀ lásìkò tó ń kí ọkọ ẹ̀ Olúṣèyí Akínrìndé ìlú tú àṣírí lásìkò tó ń kí ikú ayẹyẹ ọjọ́ ìbí ọdún tó kọjá pé láti ọdún 2024 ìyún oṣù kẹrin April 2024 ìlòun àti Olúṣèyí Akínrìndé làwọn ti kọ ara wọn sílẹ̀ tó jẹ́ pé àwọn ò fẹ́ ara wọn mọ́ tó sì ní àwọn kan ṣe ní bòńkẹ́lẹ́ láì jẹ́ kí ó láriwo lọ ni Bíọ́lá Adébáyọ̀ wá tú àṣírí wípé kì í ṣe pé bóyá Olúṣèyí Akínrìndé ń lu òun ò tàbí bóyá òun lòun ń lù ú ni làwọn fi kọra wọn sílẹ̀ ó láwọn kan wò pé àsìkò ti tó kó òǹkàlùkù fi rẹ̀ sílẹ̀ kí òǹkàlùkù máa bá ti ara ẹ̀ lọ ni ṣá o lẹ́yìn ọdún méjì tí ìgbéyàwó Bíọ́lá Adébáyọ̀ tó ti dàrú níṣe ni oníròyìn orí ẹ̀rọ ayélujára kan tí wọ́n ń pè ní blogger tí orúkọ ẹ̀ ń jẹ́ Fati Tell Gist Blog inú máa gbé ìròyìn jáde lọ́sẹ̀ yìí pé àárín lọ́kọ-láya ó ṣòro dá sí o nítorí pé Bíọ́lá Adébáyọ̀ àti Olúṣèyí Akínrìndé ọkọ ẹ̀ wọ́n ti parí ìjà àwọn méjèèjì wọ́n sì tún ti padà sí ẹsẹ̀ àárọ̀ yín pọ́n ti padà gẹ́gẹ́ bí tọkọtaya nínú ọ̀rọ̀ tí Fati Tell Gist Blog gbé jáde ẹni Bíọ́lá Adébáyọ̀ ló ti lọ kọ ọ̀rọ̀ sábẹ́ tó sì ń sọ ọ̀rọ̀ lórí àwòrán òun àti ọkọ ẹ̀ tọ́jọ́ wọ àǹkárá tó gbé sí ara ròyìn náà tó ní kí ló dé tí àǹkárá tó gbé sí àwọn lọ́rùn táwọn wọ̀ yìí ṣe wá ṣe rẹ́gí lára àwọn báyìí ṣùgbọ́n ó ní kí gbọ́n kọ́ṣà máa rántí láti máa lo oògùn wọn dédé ọ̀rọ̀ tí Bíọ́lá Adébáyọ̀ sọ rèé tí ò sì sọ bóyá òótọ́ tàbí irọ́ ni ṣùgbọ́n táwọn kan sọ pé bó ṣe ní kí àwọn èèyàn máa lo oògùn wọn dédé ó túmọ̀ sí pé ó ń bu ẹni náà kúrì ẹ̀ ti dàrú ni pé kò sóòótọ́ nú ẹ̀ èdè òyìnbó tí Bíọ́lá Adébáyọ̀ fi kọ ọ̀rọ̀ náà ni pé why this Ankara come fit us like this make all of you na dey remember to take your medication regularly iná àti omi fún yín.